mi ò lójú tì pé mo bí ọmọ kan marriage mi crash àbí rò pé kò dùn mí ṣé torí mo ṣe nothing dey happen ṣé kí n wá ronú kú ni ṣé gba te bá ń gbé flower lórí burúkú pé we put on her grave she was a happy actress ṣé yẹn lè dúró dé ni ikú ló máa jẹ́ ti. ẹ̀yin tèmi Wùnmí Toríọlá ó ti ké gbàjarè síta ó sunkún síta gidi gan ni lórí ọ̀rọ̀ wí wọ́n drag òun lórí TikTok. Ó ní ó sí àwọn ìbejì ọ̀ràn tí wọ́n drag òun lórí TikTok o. Arábìnrin yìí ó ti fi ẹ̀hónú rẹ̀ hàn, ó ti sunkún síta. Ẹ ṣàrí bí arábìnrin yìí bí ó ṣe ń sunkún lọ. Ẹ fi ara balẹ̀ kí ẹ wo fídíò yìí kí ẹ lè sọ̀rọ̀ nípa rẹ̀. So now there is this blog on TikTok, you know, a lot of bloggers on TikTok, but there is this particular one. They are twins. I don't know their name. I have never seen them before. I don't know them. They come up with different stories. They just want to involve me. See, I know I am in an industry where there is too much hate. And your fans me, I'm going to be speaking Yoruba. I'm going to be mixing it. The only thing I am still eating today is my fan base. But some of my colleagues become a gburo WUNMI TORIOLA money. Me mo bi ìlara yẹn ṣe pọ̀ tó yẹn. But that is not even the issue. And that is why I go on my own. I do my job and I relate with my fans. Mo feel pé àwọn fans mi tí Ọlọ́run bá ti fi ìfẹ́ mi sí wọn lọ́kàn. Kò sí nǹkan tí anybody lè ṣe. Mo ṣì máa nífẹ̀ẹ́ mi. That's why I do my job. When the story of my marriage breakup, ìgbà tó dé, oníkálukú mú tiẹ̀ wọ́n fi ń ṣe oúnjẹ jẹ. Ìyíkọ́ tí mi ò ṣe, wọ́n ní mo ṣe. Ìyí tí mi ò ṣe, but mo gbà mọ́ra torí ọmọ mi. You people know that when it comes to pé ká fa wàhálà, mo ní lọ́wọ́. But that is in movie. My real life, mo ò fẹ́ wàhálà rárá. Because I want to be sane, to be able to, because I do father and mother for my son. I want to be sane enough to bring that boy up in the way of the Lord. Ṣùgbọ́n ẹni tó fẹ́ fi ọwọ́ ẹ̀ gbọ́mọ sí, tó fẹ́ ṣe orí burúkú, wọ́n bẹ̀rẹ̀ sí mú ọ̀rọ̀ mi, wọ́n sọ news. And it's not even about the news. Ẹni kọ́ ló máa ń ṣe news, ẹni kọ́ ló ti ń sọ news. But my own is, don't instigate me to people. Don't say stay calm. Please. As much as I want to make this live video cost-free, because mo mọ̀ pé YouTube, this is time for you to come and eat. This is time. You people should come. As much as I'm trying to be calm, I am begging you. These people want to turn me against a whole lot of people. They are sponsoring. I know somebody is behind this. And whoever that is behind this, they wrote on mommy. Tẹ́ bá fẹ́ jẹun ọmọ. Tẹ́ bá fẹ́ jẹ́ káyé yín ní ìtumọ̀ lọ́jọ́ ọ̀la. Tẹ́ bá fẹ́ fọwọ́ yín gbọ́mọ sí. Èèyàn ló bí èmi náà. I lost my mom when I was 8 years old. Bàbá mi dúró ṣe yẹ ó ṣe bàbá. Mo di olórúkọ. Ẹ dẹ̀ fẹ́ fi pé torí ìlara, ẹ dẹ̀ fẹ́ fi bà orúkọ mi jẹ́. Ẹ fẹ́ fi bà orúkọ mi jẹ́. Kí ló dé? Any news ẹ fẹ́ gbé WUNMI TORIOLA sí, ṣé kẹ́ lè tà ní àbí kẹ́ lè sọ pé káwọn èèyàn hate mi. See, my name is Grace. Ọlọ́run ló fún mi lórúkọ. Tó bá jẹ́ nípa bí industry ṣe rí ni, wọn ò ní lò mí sí fíìmù mọ́. Wọn ò like mi. Wọn ò like mi rárá torí mi ò kí ń pretend, mi ò ń ṣalábòsí. It is so sad I found myself in that industry. But mo ti gbà ká mú, mo dẹ̀ ránṣẹ́ tèmi bẹ́ẹ̀. Anything I'm dropping now, let me express it. Because ẹ mọ̀ pé mi lọ́kọ, so mo ti fẹ́ já wèrè. Ẹ mọ̀ pé mi lọ́kọ mi dẹ̀ lẹ́ni tó máa bẹ̀ mí pé kí n má sunkún mọ́, so mo ti fẹ́ já wèrè. Kí ló dé? What is the problem? Kí ni mo rà nígbà yín? You people know that I have my fan base. Tó bá pè yín sí gbogbo ẹ lọ ṣe campaign, ẹ lọ ṣe máa ní mi ò ṣe, because mo wò pé ẹ má worry. Mi ò lólè, mi ò lé nǹkankan, landlady ni mí, Ọlọ́run kẹ́ mi. So kí ni mo fẹ́ máa bá yín dù fún? But there is a particular person tó máa lọ sponsor hate fáwọn colleagues, àwọn blogger yìí. A ti sọ̀rọ̀ mi, a ti sọ, ẹ wá lọ bá wọn, ẹ wá ní kó má worry, ẹ wá fi ṣẹ́ ṣe, ẹ wá bẹ̀rẹ̀ sí mú mi. YouTube, you put me there. TikTok, you put me there. You must put me in your negative news. Why? What have I done? What have I done to your mommy ti sùn ní mo ṣe lè ráyè ṣẹlẹ̀? What have I done? Kí ni mo ṣe fún yín?
I found myself in this industry where there is so much hate, fakeness, and a lot of things. But because I don't know, in the past, I've always not been diplomatic. But mo ti wá lo diplomacy nsin mo fanyiti. Like, okay, let me just do my work. Ibi tèmi ti ń pa owó tèmi leleyi. Mi ò ní wà tí mo lè fi fẹ́ babaláyé. Tí bá ti fẹ́ babaláyé in the past rí, bóyá in the past, bóyá love mi. Mo gbé mi fún ronse, àǹtí tó bá ti gbé mi fọ́kùn. Tọ́ ẹ̀yin èèyàn wa, kí ni ẹ lérò nípa fídíò tí ẹ ṣẹ̀wò tán yìí nípa fídíò Wùnmí Toríọlá yìí níbi tí ó ti ké gbàjarè síta tí ó ti ń wa ẹkún mu bíi gàrí kílẹ̀ nírò kọ́dé bá lérò ẹ jọ̀wọ́ ẹ tẹ̀ sí comment section torí wípé a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ gidi gan ni o bí wọ́n ṣe ń drag rẹ̀ lórí TikTok kílẹ̀ lérò kọ́dé bá lérò ẹ jọ̀wọ́ ẹ tẹ̀ sí comment section ká lè fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí rẹ̀ lónìí a kò ní rí jù báyìí lọ ire lójú gbọ́ ọ̀mà rè ó tún dọjọ́ mi ọjọ́ rè ó dìgbà.